Ya, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi, alhamdulillahi, alhamdulillahi rabbil alamin. Àfáà kan ló sọ̀rọ̀ ó ní yuridul mar'i an yutahama now wa yaba Allahu illa man arada. Gbogbo nǹkan ni ẹ̀dá máa ń gbà lérò pé gbà báyìí, àsìkò báyìí, òun fẹ́ ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n wa yaba Allahu illa man arada tó bá wọn Ọlọ́run á ní gbogbo tẹ́lòmíì ń rò tó máa fi kú kò ní wá sí ìmúṣẹ. Tó bá sì wọn Ọlọ́run á fẹ́ lómi ṣe kò ń gẹ́ ẹ̀ tiẹ̀ á ní gbogbo tó ń rò yẹn bó bá ṣe ń rò yẹn náà wà Ọlọ́run náà à ń fàṣẹ sí i. Elédò mú wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a gbà lérò pé ọmọ wa tí ń ṣe Hajiya Malika Kòfowórọlá Àkọ́kẹ́ ọmọ Alimi Àdìyó ọ̀kan lọ́mọ pé kóun náà kó wá sálámọ̀ sílé lẹ́yìn ọdún 8 tó ti kó Nàìjíríà. Àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ni kó bọ́ sí ìrọ̀rùn. Ni mo ṣe ní pé èyí tó dájú náà ni pé tọ́mọ bá wálé dandan náà fún kó délé bàbá rẹ̀ torí ọmọ burúkú ni kì í ní bàbá ọ̀dọ́ ọmọ dáadáa máa ń ní bàbá tó pọ̀. Bí mo ṣe mú wá kíkẹ́ tó bá mi rọ̀jò àdúrà fún èyí tẹ́ ṣe lọ́jọ́ kìíní àná l'Amẹ́ríkà lórí wọn òun lọ́lọ́run ní kó gbà yìí torí lásìkò tẹ́ wá àwọn kan wà tá à ń retí látọ̀dọ̀ ìjọba pé kíjọba yọ̀ǹda fún wa jẹ́ kí gbogbo àsìkò tẹ́ wá ń gbà náà ẹ ṣàdúrà fún wa. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àdúrà náà Ọlọ́run kó gbà gbígbà náà ló bí wíwálé tó ta padà mú wálé àtòhún àtàwọn tó kù ẹ̀ náà àdúrà tẹ̀ ń ṣe fún wọn Ọlọ́run ní kó máa gbà lórí wọn àti wá bá wa rọ̀jò àdúrà yẹn fún wọn àti àǹtí US Army ní àti gbogbo wọn lápapọ̀ náà ẹ bá bẹ̀ lọ́hùn fún wọn pé kọ́lọ́mẹ́ kí wàá láwa já sọ́sán lórí wọn kọ́lọ́run jẹ́ kí a jèrè wọn kọ́lọ́run dẹ̀ ṣe wọn lọ́mọ alálùbárí kọ́lọ́run tí ń fi wọ́n dùn wá nú kọ́lọ́run padà fi wọ́n pa wá lẹ́kún àti gbogbo àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà la hawla wala quwwata ẹ̀yà Aisha Malika kọ́mi ẹ̀ kó wá kúnlẹ̀ kí dáàdì ṣe àdúrà fún ẹ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run a dúpẹ́ fún ẹ, a yìn ọ́ lógo, kò kà wá kẹ́ni tí ó bímọ láyé. Kì í ṣe gbogbo ẹni ó wáyé ló rọ́mọ bí, kì í wá ṣe gbogbo ẹni tó bímọ lọ́mọ fi jẹ́ aláàánú fún, kì í wá ṣe gbogbo ẹni tó bímọ lọ́mọ fi yege. A dúpẹ́ Ọlọ́run ò fẹ́lẹ̀ tó ṣe fún wa o. Lára orí Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa ni pé láì tí ì débì kan àwọn ọmọ wa ti yanjú nú ayé, ìyẹn tó ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ayé tá a wà yìí we are in computer age. Wọ́n ti ẹ̀ láti tún kó ń computer age, wọ́n ní technological age, wọ́n tún wá láti tún kó ń bẹ̀ wọ́n láti tún di robotic age. Èyí torí ó jẹ́ ń bẹ̀ ètò mi páyé ń kánjú ní nǹkan tí wọ́n fẹ́ fàyọ. Èjì táwọn wà yìí àwa sì wà lábẹ́ pa sí ń gbìyànjú pé à ń jẹun lọ́ndà òbí wa ni. Pẹ̀lú èjì tí wọ́n yìí tá a bá measure bí Ọlọ́run gbé àwọn ọmọ wa lọ lénìí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Olórin tí mo fi dúpẹ́ ni pé Aláàjì ọ̀kan lọ́mọ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gan. Ọlọ́run ṣàánú yín gan, Ọlọ́run fi hàn pé òun fẹ́ràn yín gan. Tọ́lọ́run bá fẹ́ ṣàfihàn pé òun fẹ́ràn èèyàn ara ọmọ lọ́lọ́run tí máa ń ṣàfihàn ẹ̀ jù. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ mú ẹni tí ń bínú sí ara ọmọ lọ́lọ́run ó ti mú, Ọlọ́run ò ní mú yín lára ọmọ. Tẹ́ bá wò bọ́lọ́run ṣe sóore fánábì Ibrahim tó nígbà tí wọ́n ń jiyàn pé Ibrahim kò róore, Ọlọ́run ní wa tilka hujjatuna atayna Ibrahim ala qawmihi narfa'u darajati man nasha inna rabbaka la hakimun alim wa wahabna lahu ishaqa wa yaqub kullan adayna wa nuhan hadaynahu min qabl wa min dhurriyyati Dawud wa Sulaymana wa Ayyuba wa Yusufa wa Musa wa Harun wa kadhalika najzil muhsinin. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé Ọlọ́run ní ta ló ní mi ò sóore fún Ibrahim. Ẹ lọ wo àwọn ọmọ tó bí. Tilka hujjatuna àròjàre mi Ọlọ́run rèé lórí Ibrahim pé bó ṣe sìn mí tó mo san lẹ́san. Kí lẹ́san tí mo san? Ẹ lọ wo àwọn ọmọ tó bí. Narfa'u darajati man nasha. Ẹni ó bá wù mí lè mí gbéga, gbogbo ọmọ rẹ̀ ni mo sọ dẹni àgbéga. Ó wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ànábì Ọlọ́run níkọ̀ọ̀kan tẹ̀léra wọn. Ètò túmọ̀ sí pé bọ́lọ́run bá bùnyàn lọ́mọ, tọ́lọ́run bá ń pé káwọn ọmọ ó máa gbọ́rọ̀ sí yàn lẹ́nu, kéèyàn ó máa dúpẹ́ fọ́lọ́run ni o. Odidi ànábì Ọlọ́run ní ọmọ rẹ̀ ò gbọ́rọ̀ sí lẹ́nu o.
Ọlọ́run bá wá sí tiwa àfi ká dúpẹ́. Bóyá bá ń pé nǹkan tí Ájì Ọ̀kan Lọ́mọ appreciate láyé lẹ́yìn àwọn òbí, lẹ́yìn Ọlọ́run, lẹ́yìn àwọn òbí, ọmọ Alájì Ọ̀kan Lọ́mọ appreciate o. Ẹni ó bá dẹ̀ fẹ́ràn èèyàn téèyàn bá kàkún èèyàn ó bá kàkún ni. Eléyìí tí mo tún mọ̀ ni pé Ọ̀kan Lọ́mọ ò fáǹsì kó má wà l'Amẹ́ríkà kó máa sòyìnbó. Kò sí bẹ́ẹ̀ bá fẹ́ bá àwọn ọmọ sọ̀rọ̀ Ọ̀kan Lọ́mọ ó sọ fún yín ni pé ẹ dákun Yorùbá ni ẹ máa bá mi bá wọn sọ. Ara orí tọ́lọ̀ ń ṣe fún Ájì Ọ̀kan Lọ́mọ nìyẹn. Ẹlòmíì ó níyàwó 4 ó níyàwó 8 kò gbádùn ọ̀kan nínú ọmọ rẹ̀ nú ayé. Ọlọ́run sì ṣàánú ẹ̀yin àti hùn àti ẹ̀ Ọlọ́run fi hàn pé òun ṣètò Ọ̀kan Lọ́mọ. Tilka hujjatuna atayna Ibrahim ala qawmi. Ìjẹ́rìí ọ̀rọ̀ ní pọ́lọ́run ṣàánú yín. Ìjẹ́rìí ọ̀rọ̀ ní pé màmá yín dájọ́ rí síwájú Ọlọ́run. Ìjẹ́rìí ọ̀rọ̀ ní pé bàbá yín wọ́n ṣe sàárà títí ọjọ́ ayé wọn fáwọn alálàáfáà ni. Àwọn ọmọ tí wọ́n á yanjú báyìí Ọlọ́run ò mọ̀jà sunkún lórí wọn. Tọ́lọ́run bá fẹ́ dáyàn láàmú l'Amẹ́ríkà yóò sọ ọmọ dèrèdè máa lọ́wọ́. Ó ń tọ̀hún ó rò pé nínú jahannam lòún wà ní. Ọmọ tí ò gbọ́dọ̀ lù, ọmọ tí ò gbọ́dọ̀ jágbe mọ́. Tọmọ yẹn bá yọwọ́ ìjọba ni ó ṣẹ̀ṣẹ̀ máa wá pé ẹ wá bá mi ṣètò lórí ẹ̀. Ọlọ́run ò ní ṣerú ẹ̀ ládánwò fún mi. Ájà Málíkà mo fi ọlá lọ́nbẹ̀ Ọlọ́run fún ẹ àti wọ́ àti Ájà Nàbílà àti Aisha àbí àti Koyum mo bí Ọlọ́run àti Ìrádà àtàwọn míì tán tó ń bọ̀ lẹ́yìn mo bí Ọlọ́run gbogbo yín lẹ́yìn ẹ̀júnú ayé ẹ̀yìn ẹ̀júnú ayé rí gbà lò wọlá àti tóbi Al-Qur'an mo fi ọlá Ọlọ́run bí Ọlọ́run ò ní fà yín wọlé àní mọ̀sáré yín jù wá lọ bí idhnillah you shall be great. Henceforth you be moving from success to success. You will be glorified. Almighty Allah will permit the world to celebrate you. The world will celebrate you. You will dine with king and president. The world will bow down for you. You will achieve your success in this life. Your success will have no comparison. Inshallah bi'idhnillah. Bismillahir Rahmanir Rahim. Ya man laysa kamithlihi shay'un wa samiul basir ya Allah. Ya ni'mal mawla wa ya ni'man nasir ya Allah. Subhanaka la nusi thana'an alayk. Anta kama adnita lan nafsik jalla wajhuk wa azza jawuk. تفعل ما تشاء بقدرتك وتحكم ما تريد بعزتك يا حي يا قيوم يا بديع السماوات والارض وهذا الجلال والاكرام. Oh Allah, with the power of your light we pray. With the power of your light we solicit. With the only verse in the Holy Quran that speak about your power of light we solicit. Aya tó wà ní Quran tó jẹ́ pé nìkan ló sọ nípa ìmọ́lẹ̀ agbára Ọlọ́run la fi bẹ̀rẹ̀ Ọlọ́run. Ọlọ́run bá wa tàn mọ́lẹ̀ agbára rẹ̀ sínú ayé àwọn ọmọ. Gbogbo ọmọ wa má jà sunkún lórí ọkàn. Jẹ́ gbogbo wọn yanjú ju bá a ṣe lérò lọ. Tí wọ́n bá ń pè ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà yọ́nú àwọn ọmọ wa. Tí wọ́n bá ń pè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yọ́nú àwọn ọmọ wa. Gọ́vnọ̀ yọ́nú àwọn ọmọ wa. Àáfàá àgbà tí gbogbo ayé ọmọ jókòó ti pé Ọlọ́run ṣe ìlú yìí lóore. Àáfàá tí ó jẹ́ símbọ́ọ̀lù ẹ̀sìn Ọlọ́run ò yọ́nú àwọn ọmọ wa. Ọlọ́run yọ́nú àwọn ọmọ wa. Àwọn tó ti yọ wọ́n tún sọ wọ́n dìdàkudà máa lọ́wọ́. Bismillahir Rahmanir Rahim. Allahu nuru samawati wal ardi. Mathal nuri kamisikatin fiha misbah. Al misbahu fi sujajatin. Az-zujajatu ka'annaha kawkabun durri. Yuqadu min shajaratin mubarakatin. Zaytunatin la shirkiyatin wala garbiyya. Yakadu zaytuha yudhi wala lam tamsashu nar. Nurun ala nur. يعد الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم ولا حول ولا قوة إلا بالله. Àbí Ọlọ́run fún Ájì Ọ̀kan Lọ́mọ. Àyà t'Ọlọ́run sọ fún Ànábì Dáúdù tó fi tẹ ayé lórí bá fún àfi bí Ọlọ́run fún Ájì Ọ̀kan Lọ́mọ. Quran ni wala qad atayna Dáúdà minna fadlan. Adá Dáúdà lọ́lá o. Ya Jibal gbogbo ẹ̀yin àpáta ayé gbogbo n tó le láyé tẹ́ bá ti rí Dáúdà ẹ máa soft. Gbogbo tó bá le tó bá dọwọ́ yín yóò máa soft. Ya Jibal awi bí máa wúwa tọ́yọ̀ gbogbo ẹyẹ ayé gbogbo tí ń dẹ́rù bá àwọn èèyàn tó bá rí Dáúdà yóò dorí kọlẹ̀ ni. Gbogbo tí ń dẹ́rù báyé tó bá déwájú tí yín yóò máa dín tí ó dorí kọlẹ̀. Wa lanna lahu al-hadid. Ọlọ́run ni àwa softin irin fún. Gbogbo tó jẹ́ irin tó bá ìdọ́wọ́ ẹ̀ báyìí yóò máa yọ ní bí òjé. Gbogbo táráyé bá lérò pé le yóò máa dẹ̀ lọ́wọ́ rẹ̀. Ra gbéga láyé ibi ẹ̀gádé ẹ̀ ní takú síbẹ̀ owó náà ó dé iyì náà ó dé ògo yín ó buyọ jù báyìí lọ
ayé ó celebrate yín dẹni tí gbogbo Nàìjíríà ó máa gbé pọ́n di pride forílẹ̀-èdè di pride fún ilẹ̀ Yorùbá di pride fún ìlú Ẹ̀gbá bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe bàbá àti màmá tí wọ́n bí yín bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rù bá ní gbàbọ́ wọn já pàdé wọn lálùjánnà wọlá dáadáa tí màmá ṣe trout ọjọ́ ayé wọn àti màmá àti bàbá àwọn àfáà ni wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn sí wọn sì nǹkan kan ju pé tí wọ́n bá ti rà àfáà kàn sá máa náwó fún wọn lọ àṣọ Ọlọ́run ó yọ àfáà nínú ọmọ wọn Ọlọ́run wá ní Kẹ́hìndé ìwà àṣà àfáà rùnparùnpa bí wọ́n bá mọ àwọn tí ń bẹ l'Amẹ́ríkà kì í ṣe pé gbogbo ẹni tó wà l'Amẹ́ríkà náà lọ́lọ́run fi ní káyé rẹ̀ ọ̀dà ẹlòmíín bẹ l'Amẹ́ríkà tẹ́yìn ó fẹ́ bẹ lọ́run fún pé ẹ̀wà já dáwó fún kọ́ máa lọlé ẹ̀yìn sì ń bẹ́ẹ̀ sì ń dán láwọ̀ tẹ́ ẹ bá wá Nàìjíríà lẹ́ẹ̀kan ẹ̀ mọ iye mílíọ̀nù tí yẹn fi ń ra tíkẹ̀tì ẹ̀ ń wá Nàìjíríà bí ẹ̀mẹrin bí ẹ̀márùn láàrin ọdún kan ẹni tí ó ṣerú ẹ̀ yóò mọ̀ra ẹ̀ o nínú ẹni tí ń gbé lọ Amẹ́ríkà orí Ọlọ́run ni o Ọlọ́run ò ní gba orí náà lọ́wọ́ Suratul Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب alóore tó kọ́ fojú kan kó mọ́ parẹ́ ajé ọ̀kan lọ́mọ èyí tó bá fọwọ́ bá kó má dòfo oore tó ń bọ̀ lọ́nà tí èdè ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà o ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. Suratul Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmid din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim. Ìfẹ́ tó wá so wá pọ̀ Ọlọ́run má jẹ́ ká rí ṣàìtàn o Ọlọ́run má jẹ́ ká rí ṣàìtàn àtijọ́ forí la ibú àti forí la tó le agbèjà àwọn àfáà àmọ́ tá fara kó nítorí pa agbèjà àwọn àfáà láì retí kẹ́nìkan kó san wá lẹ́san àfọlọ́run tó dá wa Ọlọ́run tí wàá ṣẹ̀san kó san wá lẹ́san rẹ̀ ayé ń retí pé wọ́n fẹ́ túká Ọlọ́run ò má jẹ́ ká rí ṣàìtàn o ìfẹ́ tọ́lọ́run fi so wá pọ̀ Ọlọ́run jẹ́ kó máa pọ̀ sí ojoojúmọ́ kájọ máa rí ṣe kájọ máa jẹ́ èèyàn kájọ máa lalú kájọ máa nítumọ̀ nínú ayé gbogbo ẹni tí bá ń wò pé bo láàbàdé Ọlọ́run ò sọ wọ́n dẹni tí ó máa tọrọ lọ́wọ́ wa àfikàn ṣoṣo rẹ̀ bẹ́ẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah. Sísítà mi màmá ṣẹ́wà Ọlọ́run ò kó gbàdúrà tìyín náà wọlá títóbi Al-Qur'an Ibrahim Ọlọ́run kó gbàdúrà rẹ̀ gbogbo àwọn fáǹsì wa látòkè délẹ̀ àwọn táwọn mọ̀wárí tán sì fẹ́ lè kú nítorí wa àríra rí thousands of them millions of them àríra rí tí wọ́n bá gbọ́ pé nǹkan kan kàn wá bí ìgbà tí wọ́n fi abẹ́rẹ́ gún wọn ni Ọlọ́run kó bá gbàdúrà gbogbo wọn bí a ṣe ń fẹ́ràn wa Ọlọ́run bá fẹ́ràn wa ọba tó suspend sánmọ̀ táàrí òpó tó tiẹ̀ gbé dúró àfi ọlá Ọlọ́run náà bí Ọlọ́run gbogbo ẹni tí ń fẹ́ràn wa Olúwa bá mú ọ dúró nú ayé bá wa rọ àríṣìkí fún wọn rọ ìgbà fún wọn rọ ayé fún wọn má jẹ́ kí wọ́n fàìsàn lògbà Suratul Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta. gbogbo àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ ní abroad UK ní US ní Russia ní Malaysia gbogbo Eastern country Canada Europe Africa Arabian country Ọlọ́run gbogbo wọn Ọlọ́run bá a sọ wọn o ọ̀rẹ́ mi wà ní France àtàwọn ará France náà Ọlọ́run bá a sọ wọn o bá a sọ gbogbo wọn o jẹ́kun ó lálùyọ ẹni tí ò jáde ńlé kò ní jèrè ọ̀rọ̀ lára gbogbo yín bó ṣe lọ tó kí ló mú bọ̀ Ọlọ́run ní ṣe ládánwò fún ẹjẹ́ adáwó fún kó fi ra tíkẹ́ẹ̀tì wálé Ọlọ́run ní ṣe ládánwò fún ayé ń wo ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù pé ògo ni Ọlọ́run mọ́ sọ yín dẹni tí ó máa wá sálẹ̀ jẹ́ kiri wọlá títóbi Al-Qur'an Suratul Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.